So beautiful people, yeah, this evening, please don't be annoyed. This is a quick show. I just want to jásí fún yín ní nǹkan tí mo rí ń bí báyìí wípé bàbá gangan fúnra wọn mọ̀ wípé ọ̀tá pọ̀ fáwọn. Kì í ṣe àwọn tó wà ní ìta nìkan ni wọ́n ṣe nǹkan tó right. All this what is happening now, it should have been eradicated or come to find the solution sí kó tó di wàhálà báyìí. Tó bá pé àwọn tó ń kọrin Bọ́lá ike nìkan yìí tó ti ṣiṣẹ́ tó yẹ kán ṣe. A lot of them knew where this problem came from, but they don't want to do it. They don't want to act on it. Ọ̀rọ̀ wá dàbí ẹni pé wọ́n tẹ́ ní sórí orí kòtò máa jó lọ mò ń wẹ̀ yẹn. That is what is happening now. I will show you something that Baba knew about his followers, and which is not good. He knew about it. Everybody knew about this, except if you don't want to talk. Àmọ́ bí tí lè ti ń jó wá, àmọ́ bí tí wàhálà ti ń wá. Ó ṣẹ̀ṣẹ̀ di táwọn ọmọ làwọn fi wá ṣe yẹ̀yẹ́ tán ṣe rálì pé kán lé ọmọ wa kúrò lórí oyè. That is not fair. It was never happened before. Never mi ò rí rí o. Eléyìí ló máa jẹ́ number 1. Ó dẹ̀ yẹ ká stop ẹ̀. Now, gbogbo akádìde ká stop ẹ̀. So ẹ jẹ́ kí n fi fọ́nrán kan sí fún yín tí bàbá gan ò like fúnra wọn. So listen. Oh Lord. Ṣé rí nǹkan tí bàbá ṣe? Ẹ̀yin èèyàn wa, ẹ rí mo ṣe play kíní ìléraléra. Ẹ ti ìdákẹ́. Ẹ rí mo ṣe play kíní ìléraléra kẹ́ lè mọ̀ pé nǹkan tó serious ni. Nígbà tí bàbá fúnra wọn gan bá tán kọrin lé wọn lẹ́yìn tán sọ pé kàn stop, because kò make sense. Kì í ṣe pé bóyá wọ́n sọ speech tábà ní bóyá nǹkan tó ń sọ yẹn ó múnú àwọn èèyàn dùn náà ṣe ń kọrin pé yeah, we love what you are saying. Kí ló mú orin wá nínú pé èèyàn tẹ̀lé èèyàn jáde láì ṣe pé kì í ṣe máa jó lọ mò ń wẹ̀yìn ẹni. Kò dá o, ẹ̀yin Yorùbá ẹ jẹ́ ká ronú o. Ẹ jẹ́ ká mò ń sọ fún yín kíní yóò gbọ́dọ̀ sọnù mọ́ wa lọ́wọ́ o. Ó tọ̀rọ̀ ni mò ń sọ kó gbọ́dọ̀ sọnù mọ́ wa lọ́wọ́ torí àti ìmọ̀ kan tá à ń sìn náà. Very soon ojú wa máa là. Ṣé ń gbọ́ bẹ́yìn? And you all know where the problem is coming from. Wọ́n kọrin. This is not fair. It's not fair at all. Yorùbá nídìí láti ronú. A nídìí láti ronú o. Tá bá ní nǹkan tá mọ iyì ẹ̀, ẹ má jẹ́ ó dọ̀la kó tó yé wa o. Ẹ má jẹ́ kó di ọ̀la kó tó yé wa. I keep on saying this thing. Ọlọ́run ní jó bọ́ lọ́wọ́ kó tó yé wa o. So ẹ̀yin èèyàn, nǹkan tí mo rí nìyẹn tó yà mí lẹ́nu, mo ní kí n fi tó yín létí. Wọ́n ní ẹ̀yìnkùlé lọ̀tá wà, inú ilé la ṣe ní ń gbé. Ẹ jẹ́ ká ronú o, ẹ jẹ́ á ronú o. Yorùbá ló sọ bẹ́ẹ̀ o, èmi kọ́ o. Wọ́n ní ọ̀rọ̀ tí a bá rí lẹ́ni tá a bá lè sọ òótọ́rọ̀ fúnra wa, a jẹ́ pàǹtanra wa jẹ ni. Ó dàárọ̀, ẹ ṣé o.